Ṣé wọ́n ní ohun tí ọmọ bá mọ̀ jẹ kì í pa ọmọ? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àpọ̀jù ohun gbogbo òun ni kò da. Ká tó máa tẹ̀síwájú, ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí láti lè máa jẹ àǹfààní àwọn sinimá lóríṣiríṣi. Eléyìí ni a pe àkọlé rẹ̀ ní Àyà. Àwọn òṣèré tó kópa nínú eléyìí ni Ògbólúkẹ́, Apá, Dámilọ́lá Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, sinimá yìí lágbára ó kọjá bẹ́ẹ̀. Ó dá lórí ọmọkùnrin kan eléyìí tó já sí wípé aya obìnrin òun nífẹ̀ẹ́ sí. Tó bá ti rí àyà, ohun gbogbo tí ó ń ṣe ó ti tán. Yàtọ̀ sí pé ọmọkùnrin yìí ti níyàwó, tó sì jẹ́ wípé ìyàwó tó ní gan-an, ohun tí òun náà kó sí àyà ẹrù ni. Ṣùgbọ́n gbogbo ìgbàkúgbà tí ọmọkùnrin yìí bá tún rí àyà níta, níṣe ni ó tún ń wọ̀ ọ́ lójú. Ó ṣe títí ó ṣe délé babaláwo. Ẹ gbìyànjú kẹ́wò kẹ́yìn náà lè mọ ohun tó ṣẹlẹ̀ nínú rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, nítorí wípé ohun tó ṣẹlẹ̀ ó lágbára gan, ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí àwòtúnwò ni, kò ní jù báyìí lọ. Ó dìgbà.